Ẹ kí hallelujah. Ẹ̀yin ènìyàn Ọlọ́run káàkiri orígun mẹ́rin àgbáńlá ayé níbikíbi tí ẹ ti ń wò wá, mo kí wa ní orúkọ Olúwa pé lórúkọ Jésù Kristi yóò dára fún wa. Ẹ ṣé tí ń gbọ́ wa, tí ń wò wá, kò ní sú wa, kò sì ní rẹ̀ wá. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run tó dá ayé àtọ̀run wa tó ń lọ nínú ọ̀rọ̀ rẹ fún tí òní Olúwa wa bá wa sọ̀rọ̀. Ìwọ tí ń ṣe ọ̀rọ̀ tìkára rẹ, wá fi ọ̀rọ̀ rẹ yé wa, gbé ọ̀rọ̀ rẹ sínú ọkàn àyà wa, kí ó sọ wá di ẹni rere níwájú rẹ àti ní ohun gbogbo ká jẹ́ tìrẹ ká sì bọ̀ jọba torí tí a gbàdúrà lórúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Ènìyàn Ọlọ́run, kí a tó lọ sínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, mo fẹ́ fi wá lé oore ọ̀fẹ́ Ọlọ́run lọ́wọ́. Mo gbàdúrà ìwọ tó ń wò mí níbikíbi tó ti gbọ́ mi tí o ti ń wò mí, mo gbàdúrà fún yín gbogbo níbikíbi gbogbo wípé ìbùkún Ọlọ́run alààyè lórúkọ Jésù Kristi kó darapọ̀ mọ́ yín. Èmi ò mọ ohun tán lè máa là kọjá, mi mọ àìní rẹ, mi mọ gbèsè tẹ́ ẹ jẹ, ṣùgbọ́n mo mọ ẹnìkan, ẹni tó lè bùkún àìní gbogbo ènìyàn. Mo pàṣẹ ní orúkọ Baba, mo pàṣẹ ní ti Ọmọ, mo pàṣẹ ní ti Ẹ̀mọ́ wípé ìbùkún àgbọ̀ngbẹ Ọlọ́run Olódùmarè lórúkọ Jésù Kristi. Ìbùkún àgbọ̀ngbẹ Ọlọ́run Olódùmarè lórúkọ Jésù Kristi. Ìbùkún àgbọ̀ngbẹ Ọlọ́run Olódùmarè tí ẹnikẹ́ni ò lè rídìí lórúkọ Jésù Kristi kó wọnú ayé yín. Lórúkọ Baba tọmọ tẹ̀mọ́ iṣẹ́ tẹ́ ń ṣe yẹn ó yá kó di ìbùkún. Mo pàṣẹ ní lórúkọ Baba, mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú Ọlọ́run Olódùmarè èyí tá a pè tá a fi ṣẹ́rán wípé lé orúkọ Ọlọ́run alààyè bí gbogbo àwọn èèyàn tilẹ̀ máa dààmú kọ́ máa kígbe bí kọ́ máa kígbe kòtó kọ́ máa kígbe kò sí látòní lọ lórúkọ Jésù Kristi Ọlọ́run ọ̀pọ̀ ó yá ó dọ̀pọ̀ rere lù ọ́ lórúkọ Jésù Kristi. Ẹ ò tún bá wọn máa ní orere mọ́, ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀ lórí tá a gbàdúrà lórúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Ní ìtẹ̀síwájú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí à ń bá lọ láti bí ọjọ́ mélòó kan tó sọ nípa ìwàásù Jésù Kristi olùgbàlà ní orí òkè. Ẹ jẹ́ ká sáré wo ìwé ìrètí Mátíù orí 5 ẹsẹ̀ 9. Ìrètí Mátíù orí 5 ẹsẹ̀ 9 tó sọ wípé alábùkún fún lé àwọn onílàjà nítorí ọmọ Ọlọ́run ni a ó máa pè wọ́n. Alábùkún fún ní àwọn onílàjà nítorí pé ọmọ Ọlọ́run la máa pè wọ́n. Ẹ̀yin olùgbọ́ mi, irú ènìyàn wo ni ẹ̀yin jẹ́? Ṣé onílàjà ni ẹ̀yin ni àbí ẹni tó ń dá ìjà sílẹ̀? Ǹjẹ́ onílàjà ni yín àbí ẹni tó ń dá ìjà sílẹ̀? Tí a bá fẹ́ pè yín ní ọmọ Ọlọ́run, tí a bá fẹ́ jẹ́ ká pè ọ́ ní ọmọ Ọlọ́run, tí a bá fẹ́ jẹ́ ká pè ọ́ ní ọmọ Ọlọ́run, tó bá fẹ́ kí Ọlọ́run kó rí ọ ní ọmọ rẹ̀, ó gbọ́dọ̀ jẹ́ onílàjà. Má wo àwọn tó tiẹ̀ lè máa múnú bí ọ. Má wo àwọn tó tiẹ̀ lè máa jẹ́ wípé wọ́n ń fa ìpòrúru ọkàn fún ọkàn rẹ̀. Ìyẹn tó jẹ́ kó dání lójú ni wípé bó tilẹ̀ wù kó ibi tó wù kó lọ láyé, ó máa rí àwọn tí ó máa múnú bí ọ. Ṣùgbọ́n gbogbo àdúrà lórí ọ̀fẹ́